Mo kí gbogbo wa níbẹ̀ yẹn o, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta níbikíbi yòówù kẹ́ ti lè máa gbọ́ mi. Èmi ọmọ yín náà ni èmi àbúrò yín tí gbogbo yín mọ̀ sí Ọlọ́mọ Plenty. Èní ni ọjọ́ kèlò la wà yìí. Èní ni Sunday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù keje ọdún 2021. Bí ọ̀gànjọ́ òru là ń lọ nísìn ládùúgbò tèmi ń bí. Ẹ jọ̀ọ́, mo fẹ́ rọ̀ wá ni. Mo fẹ́ bẹ̀ wá. Gbogbo ọmọ kóòtù òjíire pátápátá. Wọ́n ní a máa ń pé gbọ́n ni, a kì í pé gọ̀. Ìkọ̀ọ̀kan ládẹ̀ máa ń yọsẹ̀ lẹ́kù. Téèyàn bá ki ẹsẹ̀ méjèèjì bọ́, á mú pàkọ́ náà lẹ̀ o. Mi ò sí fún ìjàngbara, mi ò dẹ̀ tún ṣàìmásí níbẹ̀. Ṣùgbọ́n gbogbo ohun tá a bá fẹ́ máa ṣe, ẹ jẹ́ ká máa lo làákàyè, ká máa fọgbọ́n orí ṣe. Olóyè Sunday Ìgbòho tó wà ní àhámọ́ ńsìn, ó ní ohun tó bẹ̀rẹ̀ fún. Nǹkan tí ọmọkùnrin yìí tó bẹ̀rẹ̀ fún, òun ní pé ẹ yé ṣe àwọn èèyàn mi ní ṣùtá, èyí tẹ́ ẹ ṣe yìí tó iṣẹ́ tó ríran nìyẹn. Ẹ fà á sínú ìjàngbara ìlú àti pín ìlú. Gbogbo ẹ̀ ń lo oníkálùkù bẹ̀rẹ̀ sí ń dìde lọ́tún ẹ̀ ń dìde lósì. Àlọ́ ti lọ àbọ̀ ti bọ̀ báyìí. Ó ti dẹni tó wà ní tìmọ́lé ní ìlú Kútọ̀nù. Mo tún gbọ́ voice message tí lady tó ń jẹ́ Tẹ́ni ọmọ ológo. Mo tún gbọ́ nísinsìn ló mú mi tí mo fi ń sọ nǹkan tí mo fẹ́ sọ yìí. Wípé òun gbọ́ pé wọ́n ní àwọn Boko Haram, àwọn kan wọ́n kó wọn sínú mọ́tò, àwọn kinní kan, àwọn kinní kan. Ẹ yé jẹ́ ká máa gbéra wa lẹ́mìí sókè ní pákáleke, kí ló dé? Àjàlá tá ná, gbogbo ẹ̀ náà rèé o. Gbogbo ẹ̀ náà rèé. Ọmọ Yorùbá gbogbo ohun tá bá ti fẹ́ ṣe ariwo la máa fi bàjẹ́. Ariwo la máa fi bàjẹ́, ariwo la máa fi túká. Kí ló dé? Èmi fẹ́ bẹ̀ yín ni o. Ẹni tó bá wùn kó gbọ́, ẹni tó bá wùn kó má gbọ́. Enough of all this fake news everywhere going up and down. Ẹ fi ń destroy èèyàn ni, ẹ fi ń destabilize, ẹ fi ń gbé ọkàn èèyàn sókè, ẹ fi ń gbé ẹ̀mí èèyàn gbóná. Wọ́n ní yìí náà ni. Wọ́n ní yìí náà ni. Kí lẹ fẹ́ lọ ṣe? Kí lẹ fẹ́ lọ ṣe? Ariwo lẹ fẹ́ lọ pa ní Kútọ̀nù. Ọmọ Nàìjíríà ò lè lọ sí Kútọ̀nù kẹ́ má lọ hùwà yín bẹ́ ṣe ń hù. Nítorí pé ìwà jàgídíjàgan ó pọ̀ nínú wa bàjẹ́. Ká máa fọ́kò, ká máa fọ́kà, ká máa fọ́gbù, ká máa pariwo gèè. Ibi tẹ́ bá gbogbo ẹ̀dẹ̀ náà ni. Àtẹ́tọ́ pé òun fẹ́ lọ fi àgbọn fọ́ orí ọba. Àtẹ́tọ́ pé òun fẹ́ lọ ṣáwọn ládàá. Àtẹ́tọ́ pé wọ́n ti kúrò nínú ilé. Ẹ máa ṣe gbogbo ẹ máa gbé sórí ẹ máa rìkọ́ọ̀dù gbogbo ẹ̀. Kí lẹ fẹ́ lọ ṣe ní Kútọ̀nù? Lílọ síbẹ̀ yín wàhálà ló máa dálẹ̀. Làsíláwù àtàhálà Jésù Kristi ni mo fi ṣẹlẹ́rìí. Àwọn alálẹ̀ ń gbọ́ nǹkan tí mo sọ yìí. Wàhálà lẹ fẹ́ tún lọ dá sílẹ̀. Torí èmi ò mọ nǹkan tẹ́ fẹ́ lọ sí Kútọ̀nù sí. Ó ti ṣẹlẹ̀ náà. Kò dìgbà tẹ́ bá lọ síbẹ̀. Tẹ́ bá lọ ṣe ojú ayé kan lè mọ̀ pé mi náà wà ńbẹ̀, mi náà wá síbẹ̀. Ẹ nílò àti lọ síbẹ̀. Ẹ fi ọkùnrin yìí lọ́rùn sílẹ̀ pẹ̀lú adẹ́dá ẹ̀. Ọlọ́run á yọ kúrò nínú ọ̀fìn tó wà. Ẹ nílò àti lọ sí sọ pé ń lọ sí Kútọ̀nù torí kò síbẹ̀ ṣe máa dé Kútọ̀nù. Kò síbẹ̀ ṣe máa débẹ̀. Ìwà ọmọ ní mọ́mọ́ ṣòkígbẹ́, ìwà yín yẹn ṣá ẹ̀ máa hù ni. Ṣé dẹ̀ rí àwọn Faransé, wọ́n yàtọ̀ sáwa àwọn Gẹ̀ẹ́sì o. Àwọn Faransé wọ́n yàtọ̀ sáwọn Gẹ̀ẹ́sì o. Faransé ò fẹ́ ariwo.
wọn ìlú wọn fẹ́ ariwo nílùú wọn fẹ́. Nǹkan tẹ́ bá fẹ́ ṣe ẹ máa ṣe nírọ̀wọ́ ìrọ̀sẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ẹ máa ṣe nírọ̀wọ́ ìrọ̀sẹ̀ ni. Wọn ò dẹ̀ ní gbẹ̀bí fáláre láéláé, wọn ò ní gbáre fẹ́lẹ́bí, wọn ń ṣerú ẹ̀ ní Kútọ̀nù. Ẹ jókòó ní kálukú jókòó sínú ilé ẹ̀. Tẹ́ bá fẹ́ ran Sunday Adéyẹmí ọmọ Adéyẹmọ, tẹ́ bá fẹ́ ràn lọ́wọ́, ẹni tó bá lè gbàwẹ̀ ẹ gbà á, ẹni tó bá lè gbàdúrà ẹ gbà á, ẹni tó bá kàn lè jókòó kó ṣá máa sọ pé Ọlọ́run ṣèyanu, Ọlọ́run ṣèyanu. Gbogbo nǹkan tẹ́ ẹ lọ ṣe ẹ máa lọ síbẹ̀, ẹ máa lọ dá kún wàhálà ọmọkùnrin yìí ni. Ẹ máa lọ dákún wàhálà yìí, ayé ò ní dákún wàhálà yín. Tẹ́ bá dẹ̀ sọ pé èyí tí mò ń sọ yìí ìsọkúsọ ni, déédéé ara mi ló ṣe, ṣe mọ̀ pé olóòótọ́ kì í lẹ́ni, olóòótọ́ kì í lẹ́ni. Torí gbogbo ìjàngbara tẹ́ ń pariwo tẹ́ ní plan B, tẹ́ ní plan C, tẹ́ ní anything. Enough of this. Enough of this. Ẹ fi ọkùnrin yìí sílẹ̀, ẹ ti sìn débẹ̀ yẹn sìn, òun ló wà nínú ilé. Kò sí wọ́n ti forúkọ ẹ̀ sínú ara ẹni tó ṣẹ̀wọ̀n, ẹ̀tẹ̀ tó ṣẹ̀wọ̀n gidi àtẹ̀ tó ṣẹ̀wọ̀n tán purọ́ mọ́ ẹlẹ́wọ̀n jẹ́. Ẹ fi ọmọkùnrin yìí sílẹ̀, ẹ fi sílẹ̀ pẹ̀lú kádàrá, ẹ fi sílẹ̀ pẹ̀lú adániwáyé. Ọlọ́run ọba á yọ kúrò nínú ẹ̀. Tọ́hún náà bá tún wá jáde kó tún bẹ̀rẹ̀ sí ní lọ sọ̀rọ̀, kẹ́ tún bẹ̀rẹ̀ sí ní kí ọ̀rọ̀ bọ́ lẹ́nu, kó tún bẹ̀rẹ̀ ẹni tó yẹ pé onínú fùfù ni, tó yẹ pé ẹni tó bá ń jàjàngbara fún yàn, ara máa ta ni, ẹni tó ní ìtara ọmọ ènìyàn lára ni. Tí n bá ní kí n bẹ̀rẹ̀ sí ní dárúkọ máa bẹ́ spíkà dànù, ṣùgbọ́n jẹ́ ká ọ̀rọ̀ fi sílẹ̀. Kò ní ẹ má lọ síbẹ̀ kílẹ̀ ń wá kiri, kílẹ̀ fẹ́ lọ ṣe ní Kútọ̀nù. Kẹ́lẹ̀ tán lè sọ pé ẹ̀yin náà wà ń bẹ̀, kán lè kẹ́lẹ̀ yára yín sínú fọ́tò, kẹ́lẹ̀ gbéra yín sí orí kìíní, gbogbo nǹkan tá a rí tẹ́ fẹ́ lọ ṣe ń bẹ̀ náà nìyẹn. Kán lè sọ pé ẹ wà ń bẹ̀ nígbà tí wọ́n rìlíìsì ẹ̀, nígbà tó bá dẹ̀ rìlíìsì ẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní pariwo ṣe ìbí ẹ̀yàn ọmọ Nàìjíríà ni. Ẹ má bẹ̀rẹ̀ sí ní kọrin ọ̀tẹ̀ oríṣiríṣi ni. Wọ́n ò dẹ̀ fẹ́ ariwo nílùú wọn. Wọ́n ṣe tìlú wa tó yẹ pé ẹ máa gbé spíkà síwájú ilé láago 6 àárọ̀ tẹ́ máa bẹ̀rẹ̀ sí ní pariwo. They don't do it there. They love peace. They love calmness, tranquility. Kí ló dé? Kí lẹ̀ ń wá kiri? Ẹ bá lọ tó bá mú yín tó bá ṣaládà, wọ́n ṣaládà náà nìyẹn, tó bá mú tó bá yìnbọn fún náà ni. Torí ojú ń tó lè mérí yẹn sí. Ojú ń tó ni. That doesn't mean that you love him. That doesn't mean that you care than people that are staying behind and doing underneath work. Torí ẹni tẹ́ bá ti rí tí ò bá jáde sọ bẹ́ẹ̀ sí ní sọ pé agitation for kìíní kan, agitation ẹ ti believe pé nìyẹn kò ṣe ọ̀tá Yorùbá ni. Bẹ́ẹ̀ náà lẹ gbé ẹnìkan gbé kìíní fọ́tò jáde, oníkóníkálùkù máa lọ fi change sórí DP ẹ̀. Ó dùn kéèyàn máa lọ gbé kí gbogbo yàn ẹ tó bá ti rí lórí DP ẹ̀, ẹni yẹn lẹni tó láìkì Yorùbá, tó láìkì Ìgbòho, tó láìkì ìtúsílẹ̀ Yorùbá, àbí? Ẹ ti ẹ̀ máa sọ̀rọ̀ ní ẹ̀kí ìròdélẹ̀. Mo mọ̀ pé ẹni tó máa bú mi á bú mi o, orí ilẹ̀ máa fi gbẹ, tó bá ṣe pé orí ẹ̀ lè máa fi gbé, ṣùgbọ́n òtọ́rọ̀ lè máa sọ fún yín, òtọ́rọ̀ ní kéèyàn máa sọ ohun, but I'm telling you, ẹ jókòó sínú ilé yín, ẹnì kankan ò tí ẹ gbọ́dọ̀ yọjú síbẹ̀ lẹ́yìn lọ́yẹ̀ àsìyàwó ẹ̀, anybody ò gbọ́dọ̀ yọjú síbẹ̀. Ẹ jókòó sílé yín, ẹ má tún lọ dákún ṣòro tó wà ń bẹ̀, torí tí wọ́n bá ra yín mú, wọ́n ń pariwo nílùú wọn, tó bá ra yín mú, àánẹ̀bẹ̀ nípa ilẹ̀ kan Jésù má gbélébù ni. Ire o, ẹni tó bá hùn kò gbọ́, ẹni tó bá hùn kò má gbọ́. Mo retí èébú lóríṣiríṣi, mo retí èsì lóríṣiríṣi látọ̀dọ̀ yín, ṣùgbọ́n ó dọ̀la, ọ̀la tí kì í tán la fi máa rí ibi tí gbogbo ọ̀rọ̀ yìí tó máa yọrí sí. Ọlọ́run á dẹ̀ kó yọrí sí rere fọmọkùnrin. Ire o. Ilẹ̀ àpọ̀dalẹ̀, ilẹ̀ àgbé ọ̀dàlẹ̀ mi láṣẹ àwọn onílẹ̀ po. Mo kí gbogbo wa níbẹ̀ yẹn o, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta níbikíbi yòówù kẹ́ ti lè máa gbọ́ mi. Èmi ọmọ yín náà